Ẹ kú dídá àsìkò ní gbogbo tẹ́sí ń bọ̀ rẹ̀. Ẹ kújọ́ méjì, ẹ kújọ́ mẹ́ta. Èmi ọmọ yín náà ni. Gẹ́gẹ́ bí ẹ̀sìn mọ̀ tí a máa ń ṣe níbí, a máa ń gbé Yorùbá lárugẹ, a sì máa ń sọ àwọn ìtàn tó jọ mọ́ ilẹ̀ gbogbo àwọn adúláwọ̀. Ní dídí àsìkò yìí, ó lóhun tí mo mú wá. Ṣé rí àwọn ọ̀jọ̀gbọ́n ti Yorùbá ní àkókò yìí ni wọ́n ṣe ìgbésẹ̀ ńlá kan tí ó jẹ́ tó jọyàn lójú, tó jẹ́ pé kódà nǹkan òwúrí ńlá ni. Irú ìgbésẹ̀ wa náà ṣe ó ní àwọn tí a ti rò wípé wọn ò ní Yorùbá, tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì kójọ papọ̀, èèyàn bíi 500,000 àti nǹkan kan ni àwọn èèyàn tí wọ́n kójọ pọ̀, bíi 5,500 and something, but ká sọ pé ìlàjì ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn 500,000 people ni wọ́n ti ṣe àfọwọ́lù ohun tí mo fẹ́ sọ yìí. Àwọn irú nǹkan wo ni? Ṣé rí nígbà tipẹ́tipẹ́ láyé ìjọ́un, wọ́n sọ pé scissors, battery, charger àti data, àwọn kankan bẹ́ẹ̀, wọ́n sọ pé wọn ò ní èdè Yorùbá. Àmọ́ bàbá kan wà tá máa ń pè ní ọ̀jọ̀gbọ́n Taofik, tí wọ́n ṣe atọ́kùn ètò Science in Yorùbá ní orí ayélujára, àti Mr. Àròjinlẹ̀ àti àwọn èèyàn kọ̀ọ̀kan ni gbogbo wa ro inú papọ̀ pé kí la lè máa pe àwọn nǹkan yìí lédè Yorùbá. Wọ́n náà wá padà sọ fún wa pé a máa pe battery, charger, carrot àti watermelon àti oríṣiríṣi àwọn nǹkan kọ̀ọ̀kan, a máa pè wọ́n ní orúkọ yìí. Àkọ́kọ́ ń bẹ̀ òun ni battery. Kí ni à ń pe battery ní èdè Yorùbá? Òun ni ike agbára. Ike agbára là á máa pe battery ní Yorùbá. Kí ló tán fi ń pè ní ìgbà agbára? Àní kí ló tán fi ń pè ní ẹ̀kẹ́ agbára? Ẹ̀kẹ́ agbára òun ni ibi tí à ń kí agbára sí. Sọ̀rọ̀ mi ò yé yín? Ibi tí à ń kí agbára iná sí ni wọ́n ń pè ní ẹ̀kẹ́ agbára. Tí a wà máa ń pe charger ní ẹ̀gbà agbára. Charger ó máa jẹ́ ẹ̀gbà agbára, torí òun la fi ń gba agbára sí ibi ìkí agbára. Ìdí nù ni tóun fi jẹ́ ẹ̀gbà agbára. Carrot, atọ́ka ọ̀fun. Tẹ́ bá mú carrot lọ́wọ́, ẹ rí pé bí ó ṣe dúró ni, yóò dúró kankan báyìí. Tá bá ti bọ́nu, ẹ rí pé ó tọ́ka sí ọ̀nà ọ̀fun wa ni. Ìdí nù tá a fi ń pè ní atọ́ka ọ̀fun ni carrot yóò máa jẹ́. Kí wọ́n á ní watermelon? Watermelon òun la máa pè ní bàrà olómi dídùn. Kí ni mo pè o? Bàrà olómi dídùn. Báwo ló ṣe jẹ́? Tẹ́ bá wò, ẹ rí pé bàrà tẹ́lẹ̀gùsì àti bàrà olómi dídùn yìí, watermelon, ẹ rí pé àwọn méjèèjì ni wọ́n jọ ara wọn. Àmọ́ bá a bá la inú wọn láàárín pé ohun tó wà nínú rẹ̀ yàtọ̀. Méjèèjì ló lẹ́gùsí nínú ọ̀. A kàn máa jẹ ẹ̀gúsí kan tá a fi lè ṣẹ̀gúsí, tá a rò fọ́mọ́, tá a ṣe gbogbo ẹ̀ tí ó dúró. Ẹ̀gúsí ìkejì, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń jẹ mọ́, la fi pè ní bàrà olómi dídùn, watermelon. Bàrà olómi dídùn, watermelon. Tí ẹ bá tún wá wò pé àwọn nǹkan míì wo ni ó tún wà tí kò ní Yorùbá, tí ní tẹ́yìn wá rò pé ó ní Yorùbá, tí kò wà tí ní Yorùbá, ẹ̀yin ò fi ṣọwọ́ sí wa lórí àríwísí, ìyẹn comment section. Tí n bá tún sọ fún yín pé Yorùbá comment section ní abala àríwísí ní Yorùbá ńkọ́. Eléyìí tí mò ń ṣe yìí tó lóyìnbó ń pè ní fídíò, òun là máa ń pè ní fọ́nrán ní Yorùbá. Ẹ gbọ́, oríṣiríṣi nǹkan ló ti yàtọ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan sì ti dé, ìgbà ọ̀tun ti dé, ẹja tún, omi tuntun ti rú, ẹja tuntun ti wọnú ẹ̀. Ẹ gbọ́, Yorùbá dùn lédè, Yorùbá dáa lédè púpọ̀. Ẹ máa tẹ̀lé mi ká lọ. Lára ọ̀gbọ́n, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wa, tẹ́ sì ń jẹ́ kí fọ́nrán wa ìkó máa lọ, táwọn èèyàn máa wò ó. Mo dúpẹ́ o. Ẹ dákun, ẹ bá mi ṣe ìfọwọ́sowọ́pọ̀ kẹ́ ẹ tẹ̀ subscribe sórí ètò yìí. Ìgbà tí subscribe náà bá ti ní Yorùbá ń jẹ́ mọ̀ gbọ́. Ẹ ṣé o. Ó dìgbà.